kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, ibi ìpamọ́ wa, ọlọ́run tó dáàbò bò wá tí kò jẹ́ ká dé ní akọ́lẹ̀bọ̀, ọlọ́run tó fi ẹ̀mí ìyè rẹ̀ sí wa nímú, ògo ni fún orúkọ mímọ́ yín o. àdúpẹ́ fún oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹta, ògo ni fún orúkọ yín. ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Orúkọ Jésù ìwé ọ̀run ṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ogúnjọ́ oṣù kẹta. Àkòrí tí a ó gbéyàwó lé ní sọ wípé láti ajá sí ọmọ apá kejì. Àmú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàlá. Ṣùgbọ́n ẹ lọ ẹ sì kọ́ bí a ti mọ èyí. Àánú ni èmi ń fẹ́, kì í ṣe ẹbọ, nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù, ìwé Tímótíù kìíní orí ìkíní ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàdínlógún. Ìwé Tímótíù kìíní orí ìkíní ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Gẹ́gẹ́ bí ìhìnrere tí ògo Ọlọ́run olùbùkún tí a fi sí ìtọ́jú mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára, àní Jésù Kristi Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ asọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí àti oníròbìnújẹ́ àti eléwu ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa ó pọ̀ rékọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Jésù Kristi. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi ó wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbàgbọ́ sí ìyè àìnípẹ̀kún ní ìgbà ìkẹyìn. Ǹjẹ́ fún ọba ayérayé, àìdíbàjẹ́, àìrí, Ọlọ́run kan ṣoṣo ni ọlá, ògo ló wà fún láé àti láéláé. Àmín. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Lánàá mo fi ìdí rẹ̀ múlẹ̀ pé Ọlọ́run máa ń rí àwọn ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà bí ajá. Ìwé Mátíù orí ìkarùndógún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Pétérù kejì orí ìkejì ẹsẹ̀ ìkejìlélógún. Lónìí màá ṣe ìkádìí ìjíròrò mi lórí ìfẹ́ Ọlọ́run láti yí wọn padà sí ọ̀dọ̀ rẹ̀. Kí n tó di àtúnbí àti nígbà tí mo jẹ́ àpọ́n, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́bìnrin. Ní àwọn ọdún sí lẹ́yìn tí mo ṣe ìgbéyàwó tí mo sì fún ayé mi fún Kristi, mo di olùkọ́ ní yunifásítì Ìlọrin. Lẹ́yìn ìgbà díẹ̀, ọ̀kan nínú àwọn ọ̀rẹ́bìnrin mi tẹ́lẹ̀ tí òun náà ti ṣe ìgbéyàwó, ó kó wá sí ìlú Ìlọrin pẹ̀lú ọkọ rẹ̀. Ó bí ọmọ kan tí ó yarọ. Ẹnìkan sì sọ fún un pé olùṣọ́ àgùntàn kan wà o tí ó lè gbàdúrà fún ọmọ rẹ̀ tí ọmọ náà yóò sì bẹ̀rẹ̀ sí ní rìn. Nígbà tí ó wá sí inú ìjọ náà, ó béèrè láti rí olùṣọ́ àgùntàn náà. Wọ́n mú wọ ọ́fíìsì mi. Nígbà tí ó sì ṣí ilẹ̀kùn tí ó rí mi, a kí ara wa bí ọ̀rẹ́ àtijọ́ yóò ṣe ṣe. Ní ìparí, ó ní mo fẹ́ rí olùṣọ́ àgùntàn. Mo ní báwo ni mo ṣe lè ràn ọ́ lọ́wọ́? Ó dáhùn, mo ní mo fẹ́ rí olùṣọ́ àgùntàn. Mo ní èmi náà ni olùṣọ́ àgùntàn náà. Ó fèsì, ìwọ yóò gbàdúrà, Ọlọ́run yóò sì dáhùn. A gbàdúrà o, Ọlọ́run sì gbọ́ àdúrà, ọmọ náà sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bíbélì sọ pé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ìwé Kọ́ríńtì kejì orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìyanu tó tóbi jù ní ìgbàlà ọkàn. Tí o ò bá tí ì di àtúnbí, kò sí bí ẹ̀ṣẹ̀ rẹ ṣe burú tó, Ọlọ́run lè gbà ọ́ bí ó ti ń gbani. Kí Sọ́ọ̀lù tó bá Jésù pàdé, ó jẹ́ oníròbìnújẹ́, ó jẹ́ onínúbíni sí àwọn Kìrìsìtẹ́nì. Ẹ̀wẹ̀
lẹ́yìn ìbápàdé rẹ̀ ó di èlé ńlá fún ìjọba Ọlọ́run o. Ìwé Tímótì kínní orí ìkíní ẹsẹ̀ ìkejìlá dé ìkẹrìnlá. Ọlọ́run yí àwọn ìlú padà nípasẹ̀ rẹ̀ àti odidi orílẹ̀-èdè gbọ́ nípa Jésù Kristi nípa iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Iṣẹ́ àwọn àpọ́stólì orí 19 ẹsẹ̀ 26. Kò sí gbèdéke sí ohun tí Ọlọ́run lè ṣe nínú rẹ̀, pẹ̀lú rẹ̀ àti nípasẹ̀ rẹ̀. Nítorí nígbà tí ó bá yí ènìyàn padà, ó máa ń ṣe é pátápátá gẹ́gẹ́ bí ọmọ. Ìwọ yóò ní àwọn àǹfààní sí àwọn oore ọ̀fẹ́ àtòkèwá. Ìwọ yóò ní ẹ̀tọ́ láti pe Ọlọ́run ní bàbá rẹ. Ìwọ yóò sì ní ipa nínú ogún rẹ̀. Pọ́ọ̀lù ní òye àwọn ohun tó túmọ̀ sí láti jẹ́ ẹ̀dá tuntun àti gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó lo àwọn ẹ̀tọ́ àti ètò àti àṣẹ àtòkèwá rẹ̀. Láti jíjẹ́ ajá tẹ́lẹ̀, àwọn àkànṣe iṣẹ́ ìyanu ṣẹlẹ̀, ọ̀pọ̀ ènìyàn sì yí padà. Tí o kò báyìí tí ì di àtúnbí, Ọlọ́run fẹ́ fún ọ ní ìdánimọ̀ tuntun kí ó sì sọ ọ́ di àyànfẹ́ ọmọ rẹ̀. Jọ̀wọ́ lónìí, jọ̀wọ́ ayé rẹ fún, kí o sì wò ó bí yóò ṣe sọ ayé rẹ di ìyanu púpọ̀ púpọ̀ fún ọ. Ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ 7. Kókó ọ̀rọ̀: Ọlọ́run sì wà lójú iṣẹ́ o. Ó wà lójú iṣẹ́ yíyí àwọn ajá padà sí ọmọ. Ẹja sọ pé bàbá mi, bàbá mi, Ọlọ́run alágbára, gbogbo àwọn apẹ̀yìndà tí wọ́n já bí ajá, gbogbo àwọn tí kò tí ì gbà ọ́, Olúwa bá wa yí wọn padà, kí o sọ wọ́n di ọmọ nínú rẹ, kí wọ́n fi ayé wọn fún ọ, gba ọkàn wọn là, àti àwọn tí kò tí ì fa ayé wọn fún wa, fún ìwọ Ọlọ́run nínú ìdílé wa. Ẹ gbà wọ́n, kẹ́ gba ọkàn wọn là. Ọlọ́run yóò sì gba ọkàn wọn là ní orúkọ Jésù. Àwa náà tí a wà lórí inú eré ìje yìí, a ò ní padà sẹ́yìn ní orúkọ Jésù. Àmín. Olóbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.